ọpẹlẹ ló yọ tán lọtakùn délẹ̀. èyí bó fa sẹ́rí mi tẹ̀ ń wò yìí ìyá máa ń di ọ̀tá mi. ojúmọ́ tó wọ̀ rẹ̀ lónìí ojúmọ́ ire ni pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fàwọn oníyẹ̀jú mọ́mọ́ pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. ọ̀fẹ́ ọlọ́ọ̀fẹ́ sóògùn owó bẹ́ẹ̀ ni bàbá fẹ́ sóògùn ànígbé wá gidi ajítú tọ́gbẹ́ bá ti kànlẹ̀kùn mẹ́wàá máa gbé wá fún mi ni. Dayọ̀ ọ̀rọ̀ mi là lẹ́rìí pé bẹ́ẹ̀ ló dùn kọ́dẹ̀ ọ̀rọ̀ rí ọ̀rọ̀ mi là tàkùn rẹ̀. Kí ni iṣẹ́ rẹ̀? ẹ dá ẹ ṣe sùúrù jàre. àwọn owó kéékèèké tẹ̀ ń wò yẹn kò tó gbọ́ bùkátà ẹnu ti fẹ́ ọ̀ya iṣẹ́ èlò mo fẹ́ ṣe tí màá fi ra Rolls Royce iṣẹ́ èlò mo fẹ́ ṣe tí fi ra Tesla bàbá ní owó gidi owó máa wọnú club wọn á nà pọ́kùnrin dé ẹ ṣògùn ogun aláwo nìyí ẹ̀yin gangan làbá mọ̀ pé ní agbọ́dọ̀ ṣe fábí ẹni yálé ẹ̀yin gan ni ọ̀gbẹ́yìn kùlé mọ iye odù tó wù bàbá ẹ mọ oògùn ẹ ń jó oògùn ẹ ń ṣoògùn kódà òkè òkun lẹ́yẹ kẹ́ ẹ máa gbé. bàbá tó bá yẹ pọ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fún mi ẹ jẹ́ mọ̀ bóyá ṣe jẹ náà ni ẹ̀yìn tẹ̀ gbé jáde tó yẹ pé tí máa bú ẹ̀ àbí ẹbu tí máa bú jẹ àbí tí máa bú la kódà kẹlẹ̀ mọ̀ mo ti gba apartment bóyá tẹ́ gbé fún mi bóyá yóò rí kwaya pósí kí n lè gbé wọbẹ̀ kí n lè ṣàṣẹ sórí kájí tó kó wọlé bàbá mo ti wà yí gàgà ayé dùn jẹ́ ju yá lọ. owó rẹ̀ owó ṣe pàtàkì owó ṣe kókó nú ayé ẹ̀dá. Òtítọ́ koro Ifá ni ó láyé. ààrẹ àgbà mi.